Good afternoon, gentlemen and ladies of the press here present. My name is Wasiu Ayinde Marshall, also known as K1 the Ultimate. I am here to make clarification of the incident that happened on the 5th of August 2025 at Nnamdi Azikiwe International Airport local wing while about to board aircraft from Abuja to Lagos. The incident is highly regrettable because I have contributed the better part of my life in the past 50 years to the growth and development of Nigeria, my country, art and culture, both in and out of the country. I've been a good ambassador of this great nation, in and out, in very many ways. Somebody like me should not be found in such incidents. I accept responsibility and appealing to Mr. President, the country, the Honorable Minister for Aviation, the FAAN, the NCAA, and my fans across the globe to please pardon my behavior. Number one, I passed through 2 checkposts and the content of my cup was screened. Need to say I have any content in the cup. Until I got to the lounge while awaiting the boarding of the aircraft, I pour water in it because of my health situation. I need to be sipping water because I'm dehydrated, as recommended by doctor to me. Like I said, I take full responsibility of all incidents. Once again, I seek forgiveness from Mr. President, the Commander-in-Chief of the Federal Republic of Nigeria, who is also my father and father of the nation, the Honorable Minister for Aviation, the pilot, the airline staff, passengers, and above all, my fans across the globe, my family, for the incident. My love for the country is unshakable. I am still the darling ambassador of our nation, and I'll continue to carry the banner of this great country everywhere all my life. Thank you once again. Please accept my apology. Ẹ bá ń wo fídíò yìí. A ní fowó ṣe aeroplane stopper the first versus pilot kò gbèrègbè. A ní fowó ṣe proceeded to board an aircraft with a flask containing a controversial liquid, water to him, alcohol to the cabin crew. Cabin crew refused Anifowose from boarding. Anifowose would not take it. He attempted to stop a whole aeroplane. Pilot was like, what do you mean? Attempted to take off. Street credibility saves Anifowose's life. What does the law say? On carriage of liquids, aerosols, and gels on an aircraft, it must be contained in a container not bigger than 100 ml, which must then be put in a transparent plastic bag that must be submitted for screening and approval of cabin crew. Section 45(1) Civil Aviation Act of 2022. Every person attempting to board an aircraft or in an aerodrome must submit himself and his baggage to the cabin crew for screening and approval. Failure, a fine of at least 500k. Section 75 of the Civil Aviation Act 2022, same act, trespass on aerodrome. Anybody while boarding an aircraft or in an aerodrome, aerodrome is anywhere designed for the takeoff, departure, movement of an aircraft. Anybody that trespasses in that area is a fine of at least 500k or at least 6 months imprisonment or both. Now, anybody that attempts or seizes or exercise control of an aircraft using intimidation or threat, or the threat is even believable, you just threaten to do it and it sounds believable, you commit an offense called hijacking under Section 83 of the Civil Aviation Act 2022. And the punishment is very simple. If guilty, liable to at least 25 million naira fine and life imprisonment. If you don't believe me, go and watch Hijack 93 on Netflix and come back. This also includes accomplices, that is to say, people that were there, that were meant to do their job, and they neglected to do so.
2 portions of rice, you know where. Now to pilot Kogberebe. Pilots are superheroes. You are not allowed to doze off, sleep, even suffer heartbreak. Why will you not allow them to break your spirit? Section 81, Civil Aviation Act 2022. Where an aircraft is operated in such a way that can cause danger to any person, even in this instance, and if because he has the right to life or property, whoever is the pilot of that aircraft and anybody responsible for safety of that aircraft commits an offense and is liable to a fine of at least 2 million naira or 2 years imprisonment, or both. Fly away Peter, fly away Paul. Section 85. Assault, intimidation, or interference with any crew member while they are doing their duty. This includes those of you that will be on flights. They will say put your phone off or put it on airplane mode. You will refuse. You'll be watching video online. I hope you know it's minimum of 200k fine or 2 months imprisonment. See, prison is very turbulent. You will feel it. K1. K1. Wọ́n ti lé ẹ máa tẹ́ ẹ̀rẹ̀ tí wàá tẹ́ báyìí. Ẹ lọ ganu síwájú plane pé kí plane má fò. Ìwà ọmọ ta tẹ́ wù láti kékeré yín tó bá yín débi tẹ́ wà yìí lẹ́ṣin wù. Wọ́n ti lé ẹ máa tẹ́ láti ìgbà yẹn ti sáré sọ pé àwọn àfáà ganu ẹ̀yìn náà lọ ganu síwájú plane pé kí plane má fò abẹ́rẹ́ nǹkan ẹ̀ bẹ́ẹ̀ ń ṣe bí ọmọ ta. Ṣó tán wọ́n ti ní airline tó bá gbé yín for the next 6 months or thereabout. Wọ́n ti ní wọ́n á gba license airline yẹn ó nìyẹn ẹ máa fẹsẹ̀ rìn ìdánwò gbogbo àwọn bí tẹ́ fẹ́ lọ àti international àti local wọ́n ti ní wọn gbọ́dọ̀ gbé yín ṣó tán ẹ máa wà bí ẹni pé ẹ ju gbogbo ayé yìí lọ ẹ ń dó síwájú plane pé kí plane má move on top waiting kí ni wọn ò bá ṣe fún yín ẹ ti fàtẹ́tẹ́ dì ó ti yé yín àtìgbà tẹ́ ti ní àwọn àfáà ń ganu àtìgbà yẹn lẹ ti ń tẹ́ bọ̀ ṣé ẹ̀tẹ́ ńlá kọ́ lélẹ̀ national disgrace ẹ̀ ríra yín ọlọ́run aṣọ yín o wàhálà àti yín lẹ́ni ẹ̀yin fans wọn tẹ́ bá dẹ̀ wá fún mi máa padà wá fún yín ó ṣú ọ̀bàjẹ́bàjẹ́ torí bàbá yín ló ń tẹ́ lọ́ọ̀kan yẹn àbẹ́ẹ̀ rí ẹlẹ́tẹ̀ẹ́. ìròyìn yóò jẹ́ tuntun létí tọmọdé dàgbà lórílẹ̀‐èdè nàìjíríà bí bàbá wa ẹ̀gbọ́n wa ọ̀jọ̀gbọ́n ni Alhaji Wasiu Ayinde tí wọ́n ṣe jánà mọ́ aeroplane lẹ́nu ní airport wọ́n ní ni o kì í ṣojú mi o wọ́n ní wípé bàbá gbé ọtí wọ inú plane wọ́n dẹ̀ ni wọ́n lè gbé wọ̀ bàbá wa ń bá wọn argue pé plane yìí ò ní lọ ẹ ṣáà mọ̀ pé bàbá wa àti ààrẹ orílẹ̀-èdè nàìjíríà yìí wọ́n jọ sọ ti yé yín lówó ṣeun gbogbo tán ìyá ní ọjọ́ mọ́ tálíkà àwọn àkókò sílùú àwáwòrán láyé ọba mi ò kí ó sì wé ìrántí káwa náà jẹ́kàn so bàbá sáà àwọn sáà ní bàbá dúró pé aeroplane ò ní lọ o àwọn yòókù dẹ̀ ti mọ̀ kọ́ aeroplane fẹ́ move nìyẹn wọ́n á yọ bàbá lẹ̀ ṣé dáhùn tó yọ bàbá lẹ̀ ẹ sáà rí ẹ rí now ìwé ìpẹ̀jọ́ wa a máa arrange ẹ̀ bó tún wá gbọ́ kinní kan ẹ wọlé yìí wọ́n ní wọ́n arrest bàbá ṣé bàbá tó yẹ kí wọ́n arrest ni àbí pilot yẹn kò yé mi o kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan bẹ́ẹ̀ yẹn torí kò yé mi ẹ̀yin olówó nàìjíríà ẹ rárá mọ́ ọ lo agbára ẹ rárá mọ́ ọ lópo àwa la wà ń bẹ̀ ilé ayé yìí láṣẹ ká tó sọ̀run dédé mi àhọ́ dédé mi ràhọ́ tẹ̀fítẹ̀fí ẹ ṣe díẹ̀ alágbára ìgbé iwájú síwájú ní ìsìn báyìí ìkànnì yín wọ́n tó wà máa sọ pé justice for olódì yín kọ́ ló mọ́ jẹ́ àríwú rẹ̀ torí wọn ò rú kúrò yín o èmi ò tí ì náwó fún yín èyí tí ì náwó fún yín Wasiu Ayinde ẹ̀ níbi tẹ́ ẹ̀ ń lọ bí n bá dúró síwájú yín kí n máa náwó kẹ́ ẹ máa kì ó yá ṣé wọ́n máa kànjí ọmọ ìyá dẹ́ta ó náwó lọ́wọ́ ó náwó Wasiu mi ó náwó Wasiu mi èmi náà máa ṣe báyìí ọ̀rẹ́kẹ́ lẹ́wà ọmọge alágbó gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀
ó gbẹnu tán TV rí ayé làwọn eléyìí kí ló ṣẹlẹ̀ o. tí ìbá tí ìnáwó fún yín kò síbi tẹ́ ẹ̀ ń lọ o ẹ fi mọ́tò lẹ ẹ̀jẹ̀ náà mọ́ mọ́tò lẹ́nu kọ́ lọ́mọ jẹ̀jẹ̀ náà mọ́ mọ́tò lẹ́nu ẹ bá lọ tẹ́lẹ̀ máa ro play lẹ́nu ṣé ẹ̀ ń gbọ́ pé ó sọ pé tírélà gbáyàn rì wọn kì í sọ tírélà pààyàn náà máa ń sọ ẹ wá bọ́ síwájú aeroplane tí ì tí ìnáwó fún yín bàbá kò sí bẹ́ẹ̀ ṣe àtijọ́ èmi ìfẹ́ sọ̀rọ̀ lórí ṣé ẹ mọ̀ ìdí ni wípé mo fẹ́ kí n pè yín kẹ́ ẹ sì dáhùn ẹ sì máa náwó mo sì máa náwó fún yín o tí màá náwó fún yín tààràtàrà ọgbẹ́ni tó TV respect rédíò kìíní kan ó tó ní rédíò Ọ̀ṣun state ìwó rédíò àwọn eléyìí kìíní kan ẹ̀ tí kì mí ẹ mọ̀ lọ́bì kankan o bàbá wa kẹyà dúró tì á o mo sọ pé kò sí kú lójú yín nítorí wà lójú yín àti kéènì so èmi àwa àti ìlàjọ nílẹ̀ Ìgbò ju gbogbo ẹ̀ lọ bàbá wa Wasiu Ayinde Marshal Ọlọ́run ti kẹ́yìn Ọlọ́run ti bless yìí kò sí nǹkan tó ń fa agídí ṣe mọ́ tálíkà ló la agídí ò sì fọlọ́wọ́ wọ́n sì ní pé ọba kì í mẹ̀jẹ̀ èyí ló bá ń forí bíbẹ́ ṣe tó bá ti wá bẹ̀yàn pé sọ́rí àbí tó ti explain díẹ̀ fún yàn gẹ́gẹ́ bí olówó ìgbà tí ó sòwò làwọn bí olórin Wasiu Alabi Pasuma Alhaji Wasiu Alabi Pasuma ẹ̀gbọ́n tó ọ̀nà sọ ní pé ìgbà tó bá dé gbogbo lẹ́gò mọ́lẹ̀ kò ní lè lẹ́gò mọ́lẹ̀ mọ́ ẹ̀ ṣáà bí ìtẹ̀ràn ti gbogbo ẹ̀mọ́ sáwọn kan tó bá dé gbogbo lẹ́gò mọ́lẹ̀ owó ni ò tí ì dé tó bá dé kò ní lè lẹ́gò mọ́lẹ̀ mọ́ owó tún dé ẹ̀yìn tún lẹ́gò mọ́lẹ̀ bàbá wa kọ̀yẹ́kọ́ pẹ́lú ìlà tó máa bá ń ọ̀rọ̀ báyìí wọn sọ yẹn wọn wá ẹ̀rí báyìí ṣé ìwà tẹ́lẹ̀ náà wo fídíò yìí ṣe wà happy ẹ wà happy àwọn kan jẹ́ sọ pé ẹ lọ ganu sí di aeroplane ẹ̀rọ yìí náà sọ pé ẹ ganu ò kì í ṣe èbú o ganu sí ṣe èbú so ẹ jọ bàbá wa ẹ mọ̀ sí bá a mọ̀ kódà.